tẹ́ bá wo àwọn tó gbé fíìmù jáde ní December yìí àwọn tí ò kí ń celebrate oní tíátà kankan ni ẹ lọ gbogbo wọn àwọn olóṣì méjì mẹ́ta yìí ẹ lọ wo wọn bàbá olórí burúkú ni wọn they don't celebrate anybody tó bá ti wá di December wọn á bẹ everybody parí ìjà wọn á lo gbogbo wọn and it is spiritual that thing is spiritual wọn á wá kó gbogbo wọn wọn kó gbogbo wọn ẹ wà àǹtí wa tó tẹ̀lé wọn lọ sí Tanzania àyanjú ràn ló pa ìyá Ìjẹ̀bú. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti dá sí ọ̀rọ̀ Tóyìn Abraham àti Funke Akíndélé bí Funke Akíndélé ṣe snub Tóyìn Abraham ní movie premiere The Return of Arinzo Ìyábọ̀ Òjó arábìnrin yìí ó ti dá sí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa ọ̀rọ̀ yìí. She was doing well, she was on her own, she was doing well. Ó ganu. Ńgbà tó wá lóhùn gbé nǹkan oríire jáde, ǹjẹ́ Ìyábọ̀ Òjó bá post ẹ̀? Ó bá post ẹ̀ kó kú. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, wọ́n máa ń fi ògo wọn tọrọ látàrí àìnítẹ́lọ́rùn. Òkú ló pọ̀ nú àwọn tẹ̀rí tó rìn kiri òkú. Nigeria of today, mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ láì má sọ fọ́lọ́run pé jọ̀ọ́ bàbá excuse me sir jẹ́ kí n mọ̀ alpha. I will do it on Monday morning. Yes, do it on Monday morning. Gbọ́ mi mo ti kọjá gbogbo level yẹn. Sister mi kan lánàá wọ́n pè mí half plot yẹn wọ́n wò mí àwọn náà wò mí wọ́n like mi èmi náà like wọn fan wọ́n love mi gan fan gidi náà jẹ́ sí mi kódà AC náà jẹ́ sí mi wọ́n kọjá fan náà love mi gan wọ́n dáwọ́ lẹ̀ ní mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ṣà ṣe nǹkan tó wọ́n gbà yẹn because èmi ò dówó lẹ̀ padà ń sìn wọ́n jà lánàá wọ́n wá fẹ́ béèrè half plot mi ò dá yín lóhùn mọ́ má dá yín lóhùn ẹni tí ò bá ti ní faith mi kì í bá ṣe. It is not about money. Money doesn't move me. I'm not a money freak person. Tó wáyé pé money freak ni mí bí ṣaṣẹ́ ó lè kí n máa ṣe ṣé mi ní nǹkan tí mo lè fi ṣaṣẹ́ wò ni. Tó wáyé pé money freak ni mí iṣẹ́ àṣẹ pé èmi máa sáré kiri inú oòrùn fún kíni. Tó lè sáré ìṣẹ́jú kan lórí bẹ́ẹ̀dì bàbá láyé tó lè gbàgbẹ̀mù o lè gbàgbẹ̀mù in 6 figures in 7 figures in 9 figures but money doesn't move me. Tí n bá ti bẹ́ẹ̀ ṣe tí n bá ti rí pé ò ní faith I'm done with you but that does not mean that I will hate you. Tí n bá ti bẹ́ẹ̀ ṣe pọ̀ tí mo rí pé ò ní faith gbogbo bí tí mo délé ni is by faith not that I have the money. I don't have anybody that bankrolled me. I don't have anybody, no father, no mother. Abẹ́ máa ń rí mi pẹ̀lú olóṣèlú. Àbí ṣán ká àwọn oní tíátà tó lọ ń gbowó lọ́wọ́ olóṣèlú. Ṣé ẹ rí Lizzy ń bẹ̀? And Nigeria of today tó mú Ìyábọ̀ Òjó tó fi túdí mi. Tí Ìyábọ̀ Òjó orí nǹkan kan mú síta, ó yẹ ká ẹ mọ̀ pé Lizzy pure. Ibi tí mo délé ni, báwo ni mo ṣe débẹ̀? Faith. The spirit of I can do it. I can do it. Oorun ni mi ní sùn. Oúnjẹ mẹ́ta là ní jẹ. Tá bá ti jẹ kan ti tó. Màá dẹ̀ wà prudent in my spending. You don't understand? Tí bá ti rí pé